Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jí ń gbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jeki Bibeli Soro, ètò tí ìjọ Kristi ní Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor Ajihinrere Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run mímọ́, a gbé yín ga torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún orúkọ yín torí pé ẹ̀yin ni ìdáǹdè àti ìgbàlà wa. A dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo tẹ́ ń ṣe fún wa. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ ẹ gbọ́ ọpẹ́ kẹ́gbà yín wa. Ní wákàtí ẹ jẹ́ kọ́rọ̀ yín ó jáde pẹ̀lú ọwọ́ agbára kí ẹ sì gba gbogbo ògo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ rẹ̀ àti ìbùkún rẹ̀ lórí ayé wa. Èyí tí Ọlọ́run wa jẹ́ ó ṣeéṣe fún wa láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè lónìí fún ọwọ́ ìbùkún àtọwọ́ agbára rẹ̀ lórí ayé wa. A fògo fún Ọlọ́run ẹlẹ́dàá wa. Ẹ̀kọ́ tí à ń kọ́ lọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ lórí àkòrí ǹjẹ́ ìjọba Jésù ti dé bí? Òun la ó tẹ̀síwájú lónìí. A ó kíyèsí apá kejì, ǹjẹ́ ìjọba Jésù ti dé bí? Apá kejì. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ a sọ fún wa pé ìjọba Jésù gẹ́gẹ́ bí a ti sọ àsọtẹ́lẹ̀ tàbí ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí a ti sàsọtẹ́lẹ̀ lábẹ́ májẹ̀mú láéláé látẹnu wòlíì Dáníẹ́lì ní ìwé Dáníẹ́lì orí kejì ẹsẹ̀ 44 pé a sàsọtẹ́lẹ̀ níbẹ̀ pé ìjọba náà yóò dé ní ọjọ́ àwọn ọba wọn nì. A sì wá rí pé nígbà tá a dé májẹ̀mú titun, Jòhánù lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ ń polongo tó sì ń wàásù pé kí àwọn èèyàn kó ronúkúwàdà pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. A tún rí pé Jésù náà sọ bákan náà nínú ìwé Mátíù orí 4 ẹsẹ̀ 17 pé kí àwọn èèyàn ronúkúwàdà torí pé ìjọba náà kù sí dẹ̀dẹ̀. Jésù pàápàá ó tún rán àwọn àpọ́sítélì rẹ̀ 12 jáde láti lọ máa wàásù fún àwọn ènìyàn pé kí wọ́n ronúkúwàdà torí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ìwé Mátíù orí 10 láti ẹsẹ̀ 1 títí dé 10. Àkíyèsí àtúnṣe ni pé Jésù tún rán àwọn 140 kí wọ́n lọ máa wàásù pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Èyí tá rí nínú ìwé Lúùkù orí 10 pàtàkì ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 20. A wá fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ìjọba tí Jésù Kristi sọ pé kí àwọn tó ní káwọn àpọ́sítélì rẹ̀ kàn máa gbàdúrà fún ní ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 10 pé kí ìjọba rẹ̀ kí ó dé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Kristi ní ìwé Máàkù orí 9 pàtàkì ẹsẹ̀ 1 tó sọ pé lóòótọ́ ni mo wí fún yín, kò sínú àwọn tí yóò tó wà níhìn lónìí tí yóò tọ́ ikú wò títí tí wọ́n fi rí ìjọba Ọlọ́run tí ó fi dé pẹ̀lú ọwọ́ agbára. Àsọtẹ́lẹ̀ tí Jésù sọ nìyí fún àwọn àpọ́sítélì rẹ̀ àtàwọn tó tẹ́tí gbọ́ ìwàásùn ọ̀rọ̀ rẹ̀ ní àkókò náà. A tún rí kà pé nígbà tí Jésù Kristi jíǹde kúrò nínú òkú tán, nígbà tí a wo ìṣe àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 6, àwọn ọmọlẹ́yìn rẹ̀ tún béèrè lọ́wọ́ rẹ̀ pé Olúwa, ní ìgbà wo nìwọ yóò dá ìjọba padà fún Ísírẹ́lì? Ìdáhùn tí Jésù Kristi sọ ní ìṣe àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 7, ó ní kì í ṣe tòun bí kò ṣe láti ọ̀dọ̀ bàbá ni ó mọ ìgbà àti àkókò tí ìjọba yóò dé. Ó wá sọ ní ẹsẹ̀ 8 ìṣe àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 8 pé ó ní ẹ dúró sí Jerúsálẹ́mù, ẹ̀yin ó ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù, ní Jùdíà,
ní Samaria títí dé ó fi dé ìpìlẹ̀ gbogbo àgbáyé. Àwa rí kà níbẹ̀ pé bí a ti ń wo ẹsẹ̀ bíbélì náà lọ, a rí kà níbẹ̀ pé lọ́jọ́ Pentikọ́sì ẹ̀mí mọ́ bà lé àwọn àpọ́sítélì, agbára Ọlọ́run sì sọ̀kalẹ̀ sórí wọn, ìjọba Ọlọ́run sì dé. Ìjọba Ọlọ́run tá à ń sọ yìí, tá a sọ pé ìjọba Kristi tàbí ìjọba ọ̀run tàbí ìjọba Ọlọ́run ìkan náà ni. Ìjọba Ọlọ́run la sọ fún wa nínú ìwé Jòhánù orí 18 ẹsẹ̀ 14 18:36 tí Kristi sọ pé ìjọba mi kì í ṣe ìjọba ti ayé yìí. Ìjọba Ọlọ́run tí Jésù sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé kó máa gbàdúrà pé ìjọba náà yóò dé pẹ̀lú ọwọ́ agbára, ó dé ní ọjọ́ Pentikọ́sì. A sì wá pè Kristi ní ọba. Nígbà tá a kíyèsí ìwé Tímótì kínní orí 5 ẹsẹ̀ 15, à ń sọ fún wa pé Jésù Kristi òun ni ọba lórí ìjọba rẹ̀. Ìjọba Kristi ẹyọ kan sì ni. A tún wá ń sọ fún wa pé ìjọba Kristi yìí bí ó ti jẹ́ ẹyọ kan yìí, a sọ fún wa pé ìjọba Kristi òun ni ìjọ. Àfiwé ọ̀rọ̀ ìjọba àtijọ́ ó jọra wọn nínú Bíbélì. Ẹ ká ṣàkíyèsí ẹsẹ̀ Bíbélì mẹ́rin tó fẹsẹ̀ wa múlẹ̀ pé ìjọ àtijọba nǹkan kan náà ni. Ní ìgbà tí ìjọba Kristi dé, ní ìgbà náà níjọ Kristi bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ Bíbélì àkọ́kọ́ tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ìjọba Kristi àtijọ́ Kristi nǹkan kan náà ni wọ́n. Ẹ jẹ́ ká kíyèsí, à ń sọ pé ǹjẹ́ ìjọba Kristi ti dé bí? Ìdáhùn ni pé ìjọba Kristi ti dé ní ọjọ́ Pentikọ́sì nígbà tí ẹ̀mí mọ́ bà lé àwọn àpọ́sítélì tí wọ́n sì wàásù rere àkọ́kọ́ tí 15,000 ọkàn sì gbàgbọ́ sínú ìjọba náà. Bí wọ́n ti gbàgbọ́ sínú ìjọba bẹ́ẹ̀ náà ni a sọ fún wa pé a kó wọn papọ̀ gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa dáradára. A fẹ́ kíyèsí ẹsẹ̀ Bíbélì àkọ́kọ́ tó ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé bí èèyàn bá ti wọnú ìjọba Kristi bẹ́ẹ̀ náà ló wọnú ìjọ Kristi. A dẹ̀ sọ fún wa pé ìjọba Kristi ẹyọ kan ni, kò pé méjì, kò pé mẹ́ta. A sọ fún wa pé ìjọ tí Kristi gbé kalẹ̀ nínú Bíbélì ẹyọ kan ni, kò pé méjì, kò pé mẹ́ta. Ẹ ká Bíbélì ẹsẹ̀ Bíbélì àkọ́kọ́ ìwé Mátíù orí 16. Ìwé Mátíù orí 16 ká gbọ́ ohun tí Ọlọ́run sọ fún wa níbẹ̀. Ẹ ká wo ẹsẹ̀ 18 18. Èmi sì sọ fún ọ, èmi sì wí fún ọ pé ìwọ ni Pétérù, orí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Ní ẹsẹ̀ Bíbélì tí a kà yìí, ó sọ fún wa pé Jésù náà ló sọ pé òun yóò kọ́ ìjọ òun, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. À ń wo èdè ìjọba àti ìjọ pé wọn ò yàtọ̀ síra. Bí a ti ń wọnú ìjọba Kristi bẹ́ẹ̀ náà la ṣe ń wọnú ìjọba àtijọ́. Èdè kan náà ni, ohun kan náà ló túmọ̀ sí. Eléyìí gbọ́dọ̀ yé wa. So àkíyèsí ìwé Mátíù orí 16 ẹsẹ̀ 18 tó sọ fún wa pé Jésù fúnra ara rẹ̀ ló sọ pé ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Ìtàrí ní ẹsẹ̀ 18 nìyí. Ẹ ká wá kà síwájú sí ká wọ ẹsẹ̀ 19. Ó ní èmi yóò sì fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run. Ohunkóhun tí ìwọ bá dè ní ayé a ó sì dè ní ọ̀run, ohunkóhun tí ìwọ bá tú ní ayé a ó sì tú ní ọ̀run. Ìbéèrè ni pé
a lo èdè méjì, a lo ìjọ ní ẹsẹ̀ kejìdínlógún, a sì lo ìjọba ní ẹsẹ̀ kọkàndínlógún. Jésù Kristi ló ń sọ̀rọ̀ níbí, ó lóun ó fún ó ní ẹsẹ̀ kejìdínlógún ní ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ kọkàndínlógún, ó ní èmi yóò fún wọn ní kọ́kọ́rọ́ ìjọba Ọlọ́run, pé ohunkóhun tí ìwọ bá dè ní ayé a ó dè ní ọ̀run, ohunkóhun tí ìwọ bá tú ní ayé a ó tú ní ọ̀run. Nígbà tá a kíyèsí ọ̀rọ̀ yìí, a rí i pé ọ̀rọ̀ tí a ń pè ní ìjọ àti ìjọba, ó ní a lò wọ́n papọ̀, ó ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ nínú ìtumọ̀, gẹ́gẹ́ bí a ti rí nínú ẹsẹ̀ Bíbélì yìí. A fún Pétérù ní oore ọ̀fẹ́ àtàwọn àpọ́sítélì yòókù láti jẹ́ kí ènìyàn ó lè wọnú ìjọba Ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ àtẹ̀kọ́ tí ó jáde lẹ́nu wọn. A rí pé Pétérù lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wàásù ìrere Jésù Kristi, pé Jésù Kristi náà tẹ̀yìn kàn mọ́ àgbélébù, Ọlọ́run ti sọ ọ́ di Olúwa àti Kristi. Kọ́kọ́rọ́ tí a fún láti lò, ó ní láti fi ṣí ìjọba Ọlọ́run sílẹ̀, tí ń ṣe ìyèrè Kristi tí a wàásù fún àwọn ènìyàn, kí ogunlọ́gọ̀ àwọn ènìyàn kí wọ́n kó lè wọnú ìjọba Ọlọ́run. Ẹ má gbàgbé Máàkù orí 9 ẹsẹ̀ 1, Jésù sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ pé kì í ṣe gbogbo àwọn tó wà láàyè nígbà tó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni yóò tọ́ ikú wò, títí tí wọ́n fi rí ìjọba Ọlọ́run tí ó fi dé pẹ̀lú ọwọ́ agbára. Ní ìgbà tí ìjọba náà dé, Pétérù la fún ní kọ́kọ́rọ́, ó sì lo kọ́kọ́rọ́ náà láti ṣílẹ̀kùn ìjọba Ọlọ́run nípa fífi ìyìnrere àkọ́kọ́ hàn, nípa pé Jésù Kristi ó kú, àsìkò rẹ̀ ó sì jíǹde, Ọlọ́run sì ti sọ di Olúwa àti Kristi. Tẹ́ bá kíyèsí dáadáa rí pé kò sí ìyàtọ̀ nínú èdè tí a lò nípa ọ̀rọ̀ ìjọ àti ọ̀rọ̀ ìjọba, wọ́n fara pẹ́ra gẹ́gẹ́ bí ohun tí a ti rí nínú ẹsẹ̀ Bíbélì yìí. Àwọn tó bá wọnú ìjọ nípa ṣíṣe ìgbọràn sí àṣẹ Kristi, àwọn náà ló wọnú ìjọba. Ṣé pé kò sí ìyàtọ̀ nínú èdè tí a pè ní ìjọba Ọlọ́run tàbí ìjọba Kristi tàbí ìjọba yàtọ̀ sí ti ìjọ. Tá a sọ ni pé Jésù Kristi ó ti gbé ìjọba rẹ̀ kalẹ̀ tí ń ṣe ìjọ, gẹ́gẹ́ bí èdè tá a lò ní ìwé Mátíù orí 16 ẹsẹ̀ 22 àti ẹsẹ̀ 29. Eléyìí gbọ́dọ̀ yé wa dáradára. Aláfẹ́ wo ẹsẹ̀ Bíbélì 4 tó jẹ́ kí a mọ̀ pé ọ̀rọ̀ tá a pè ní ìjọba àti ìjọ nǹkan kan náà ni. A ti wo àkọ́kọ́, ẹ jẹ́ ká wo èkejì. Ẹ ká wo Hébérù orí 12, Hébérù orí 12, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 22, ìwé Hébérù orí 12, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 22, kí l'Olúwa wí, kí ni Bíbélì kọ́ wa, kí ni Bíbélì kọ́ wa. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 22, ó ní ṣùgbọ́n ẹ̀yin wá sí òkè Síónì àti sí ìlú Ọlọ́run alààyè, sí Jerúsálẹ́mù ti ọ̀run, àti sí ẹgbẹ́ àwọn áńgẹ́lì àìníye. Ẹ wo ẹsẹ̀ 23, ó ní sí àjọ ńlá àti ìjọ àkọ́bí tí a kọ orúkọ wọn ní ọ̀run, àti sọ́dọ̀ Ọlọ́run onídàájọ́ gbogbo ènìyàn, àti sọ́dọ̀ àwọn ẹ̀mí olóòótọ́ ènìyàn tí a ṣe ní àṣepé. Níbí yìí a sọ fún wa pé ìjọ Ọlọ́run tí ń ṣe ìjọ àkọ́bí, a sọ fún wa pé nípa ìgbọràn sí àṣẹ Kristi, àwọn tó jẹ́ Kírísítẹ́nì wọ́n ti wá sínú ìjọ yìí, wọ́n ti di ẹ̀yà nínú ìjọ yìí nípa bí ṣe ìgbọràn sí àṣẹ tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀. Àwọn tó wá sínú ìjọ tí wọ́n ń ṣe Kírísítẹ́nì, àwọn náà la sọ nínú ẹsẹ̀ 28, àwọn tó ti wà nínú ìjọ, òun la sọ fún wa pé wọ́n ti gba ìjọba. Ẹ wo t'Olúwa wí. Nítorí náà
bí àwa ti ń gba ilé ọba tí a kò lè mì, ẹ jẹ́ ká ní oore ọ̀fẹ́ nípa èyí tí àwa yóò máa fi sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù rẹ̀. Àwọn tá a sọ pé ó ti wá sí ìjọ àkọ́bí, àwọn náà la sọ ní ẹsẹ̀ 28 pé wọ́n ti gba ilé ọba ọ̀run tàbí ìjọba ọ̀run tàbí ìjọba Ọlọ́run tàbí ìjọba. Ṣé pé èdè tí a lò ní ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 22 sí 23 àti ẹsẹ̀ 28, èdè yìí farapẹ́ra ọ̀rọ̀ ìjọba àtijọ́. Ó túmọ̀ sí nǹkan kan náà, nítorí àwọn tí a gbà sínú ìjọba, àwọn tá a gbà sínú ìjọba Kristi, àwọn náà ló ń bẹ nínú ìjọ. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Ẹ ká wo ẹsẹ̀ Bíbélì 3 tó tún fi hàn wá pé ìjọba àti ìjọ nǹkan kan náà ni wọ́n. Ẹ ká wo ìwé ìfihàn orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4 àti 9 kí l'Olúwa wí. Jẹ́ ká máa ṣàkíyèsí wọn. Ìwé ìfihàn orí 1 nígbà tá a wo ẹsẹ̀ 4, ẹgbọ́n t'Olúwa wí. Ó ní Jòhánù sí ìjọ 7 tí ń bẹ ní Asia, oore ọ̀fẹ́ fún yín àti àlàáfíà látọ̀dọ̀ ẹni tí ó ń bẹ, tí ó sì wà, tí ó sì ń bọ̀ wá, láti ọ̀dọ̀ àwọn ẹ̀mí 7 tí ń bẹ níwájú ìtẹ́ rẹ̀. Jòhánù ó kọ̀wé sí ìjọ 7 tí ó wà ní Asia. Ó wá ń ṣàlàyé ẹni tí Jésù Kristi ń ṣe. Ó ní ẹni tí ó ń bẹ, ẹni tí ó ti wà, ẹni tí ó sì ń bọ̀ wá. Ó ń ṣàlàyé, ó ń kọ̀wé sí ìjọ 7 tí ó wà ní Asia. Kí la sọ pé àwọn ìjọ 7 yìí, níbo la sọ pé wọ́n wà? Ẹ ká kíyèsí ẹsẹ̀ 9 ìwé ìfihàn orí 1 ẹsẹ̀ 9. Kí l'Olúwa wí? Ẹ gbọ́ o. Èmi Jòhánù, arákùnrin yín àti alábàápín pẹ̀lú yín nínú wàhálà àti ìjọba àti sùúrù tí ń bẹ nínú Jésù, wà nínú erékùṣù tí a ń pè ní Patmo, nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti nítorí ẹ̀rí Jésù Kristi. Ẹ máa ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ náà. Jòhánù kọ̀wé sí ìjọ 7 tó wà ní Asia. Ìyẹn túmọ̀ sí pé àwọn wọ̀nyí wọ́n jẹ́ Kírísítẹ́nì. A wá sọ ní ẹsẹ̀ 9 pé Jòhánù ń sọ fún wọn pé òun náà arákùnrin wọn ni wọ́n. Òun jẹ́ arákùnrin àwọn ìjọ yìí. Òun sì jẹ́ alábàápín pẹ̀lú wọn nínú wàhálà àti ìjọba. Jòhánù ń bẹ nínú ìjọba. Ìjọ 7 tó wà ní Asia, àwọn náà wà nínú ìjọba Kristi. So Jòhánù, àpọ́sítélì àtàwọn ìjọ 7 yìí, bí a bá wà nínú ìjọba, a wà nínú ìjọ. Bí a bá wà nínú ìjọ, a wà nínú ìjọba. Ẹ wo èdè tí Bíbélì lò fún wa nípa ìjọ àti ìjọba, pé nǹkan kan náà ni wọ́n. Ẹ ká tún wá kíyèsí ẹsẹ̀ Bíbélì tó kẹ́yìn nínú ẹsẹ̀ Bíbélì tá a fẹ́ gbé yẹ̀wò, tó ń sọ fún wa pé ìjọ àti ìjọba nǹkan kan náà ni. Kólósè orí 1, ìwé Kólósè orí 1, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2, ẹ gbọ́ ohun t'Olúwa wí o. Ó ní sí àwọn ènìyàn mímọ́ àti àwọn ará wa olóòótọ́ nínú Kristi tí ó wà ní Kólósè, oore ọ̀fẹ́ fún yín àti àlàáfíà látọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Jésù Kristi Olúwa. Ohun tá a rí nínú ẹsẹ̀ Bíbélì, à ń kí àwọn Kírísítẹ́nì tó wà ní Pelu, ń kí àwọn Kírísítẹ́nì tó wà ní ìlú Kólósè. Ó sì ń pè wọ́n ní ènìyàn mímọ́ àti àwọn ará. Ìyẹn túmọ̀ sí pé
Paul kọ̀wé sí ìjọ tó wà ní Kólósè. Àpèjúwe la tún fi pè wọ́n nígbà tá a kíyèsí ẹsẹ̀ 12 sí 14 ẹgbọ́n t'Olúwa wí. Kí a máa dúpẹ́, mò ń ka ẹsẹ̀ 12 ìwé Kólósè orí 1. Kí a máa dúpẹ́ lọ́wọ́ bàbá ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀ ẹsẹ̀ 13. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn tí ó sì ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tí ó ń jẹ́ ìjọ tá à ń pè ní Kírísítẹ́nì, tá à ń pè ní ènìyàn mímọ́, tá à ń pè ní ẹni ìgbàlà, àwọn wọ̀nyí la sọ fún wa pé Ọlọ́run nínú àánú rẹ̀ ti ṣí wọn nípò kúrò nínú ìjọba òkùnkùn bọ́ sínú ìjọba Jésù, bọ́ sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ tí ń ṣe Jésù. Ìyẹn túmọ̀ sí pé èdè tí a lò, ìjọba àti ìjọ, nǹkan kan náà ló túmọ̀ sí. Àwọn tó wà nínú ìjọba, àwọn náà ló wà nínú ìjọ. Àwọn tó wà nínú ìjọ, àwọn náà ló wà nínú ìjọba. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ má sì jẹ́ ká gbàgbé kókó ẹ̀kọ́ tá à ń bá lọ, tá à ń kọ́ lọ́wọ́. Ó ní ǹjẹ́ ìjọba Jésù ti dé bí? Gẹ́gẹ́ bí àwọn àlàyé tá à ń ṣe, àwọn Kírísítẹ́nì ló wà nínú ìjọba, èyí tí Kristi ń jẹ́ ọba fún. Ìjọ náà là ń pè ní ìjọba. Ìjọba Kristi náà là ń pè ní ìjọ. Ìdá àti sọ ni pé ìjọba Kristi yìí ẹyọ kan ni, kò pé méjì, bẹ́ẹ̀ ni kò pé mẹ́ta. Ilé gbọ́dọ̀ yé wa. Nígbà tá a ti kíyèsí àwọn ẹsẹ̀ Bíbélì 4 tá a ti gbé yẹ̀wò, ó fi wá lọ́kàn balẹ̀ pé Jésù Kristi ti ń ṣe ọba, ó jẹ́ ọba lórí ìjọba rẹ̀. Torí tá a bá rọ́ba, tá a bá rí ẹni tí à ń jọba lé lórí, a ò tí ì lè pè ní ìjọba. Jésù Kristi lọ́ba. Àwọn tá a jẹ́ Kírísítẹ́nì, a wà nínú ìjọba Kristi. Òfin wo la fi ń darí wa? Òfin májẹ̀mú titun tí ń ṣe òfin Kristi. Níbo la gbègbè náà? Gbogbo ọkàn Kírísítẹ́nì gbogbo àgbáyé ní agbègbè, àwọn olóyìnbó sọ pé territory, ní agbègbè tí Jésù Kristi ṣàkóso lé lórí. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé ìwé Jòhánù orí 18 ẹsẹ̀ 40 36 sọ fún wa pé ìjọba Kristi kì í ṣe ti ayé yìí. Àwọn olóyìnbó sọ pé spiritual, nípa tẹ̀mí ni. Bí a bá báwo la ṣe lè wọnú ìjọba náà gẹ́gẹ́ bí ohun tí Jésù Kristi kọ́ ní ìwé Jòhánù orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3 sí 5. Mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì náà kí a lè fi òye kún òye ohun tá a ti mọ̀ nípa ti Ọlọ́run. Kí ni Bíbélì sọ fún wa? Ìwé Jòhánù orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3. Jésù dáhùn, ó sì wí fún pé lóòótọ́ ni mo wí fún ọ, bí kò bá ṣe pé a tún ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Ẹsẹ̀ 4, Níkódémù sì wí fún pé a ó ti ṣe lè tún wa bí nígbà tí a di àgbàlagbà tán, a ó wá wọnú ìyá rẹ̀ lọ ní ìgbà kejì kí a sì bí. Ẹ wo ẹsẹ̀ 5. Jésù Kristi wí pé lóòótọ́ ni mo wí fún ọ, bí kò bá ṣe pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn, òun kò lè wọ ìjọba Ọlọ́run. Ẹ wo ohun tí Ọlọ́run sọ, tá a fi lè wọ ìjọba Ọlọ́run, omi àti ẹ̀mí. Báwo la ṣe lè jẹ́ ẹ̀yà nínú ìjọba Kristi tí ń ṣe ìjọ ti Kristi tí ń ṣe ẹyọ kan? Tí a bá wo náà lónìí, ogúnlọ́gọ̀ ìsìn, ogúnlọ́gọ̀ ìjọ ló wà náà lónìí. Jésù kọ́ ló gbé onírúurú ìjọ kalẹ̀, ẹyọ kan ló gbé kalẹ̀ tí ń ṣe ìjọba tirẹ̀, tí ń ṣe ìjọ tirẹ̀. Báwo la ṣe lè wọnú rẹ̀ tá a fi di ẹni ìgbàlà? Ìgbésẹ̀ 5 lọ́lọ́run ni a gbọ́dọ̀ gbé. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ gbọ́ ìyìnrere Jésù Kristi. Ìwé Róòmù orí 10 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17, Bíbélì sọ fún wa pé ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá, àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbésẹ̀ kejì, a gbọ́dọ̀ gbàgbọ́. Ìwé Hébérù orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6, Bíbélì ní láìsí ìgbàgbọ́
kò ṣeé ṣe láti wo Ọlọ́run, torí ẹnikẹ́ni tó bá máa gbàgbọ́ ní láti gbàgbọ́ pé ó ń bẹ àti wípé òun ni olùṣẹ̀san fáwọn tó bá fi ara balẹ̀ wá. A gbọ́dọ̀ ronúpìwàdà. Ọlọ́run béèrè ronúpìwàdà lọ́wọ́ wa ní ìgbà tá kíyèsí Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9. Olúwa kò fi rẹ̀ jáfara gẹ́gẹ́ bí àwọn ẹlòmíràn ti ń ka ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín tí kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé, bí kò ṣe kó wá sí ìrònúpìwàdà. Ọlọ́run ni a gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run ní í ṣe. Ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 22 sí 23. Ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn, òun lèmi yóò jẹ́wọ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. Ẹnikẹ́ni tó bá sẹ́ mi níwájú ènìyàn, òun lèmi yóò sẹ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. Ìkarùn-ún nínú ètò ìgbàlà Ọlọ́run tá a fi wọnú ìjọba Kristi tí Jésù Kristi fúnra ara rẹ̀ sọ pé nípa omi àti ẹ̀mí, onípa gbọ́dọ̀ ṣèrìbọmi. Ìbáptísí a gbọ́dọ̀ ṣèrìbọmi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àtàjíǹde Jésù ká tó lè wọ inú ìjọba Ọlọ́run tí ń ṣe ìjọ Ọlọ́run tí sì ń ṣe ẹyọ kan tí kò pé méjì tí kò pé mẹ́ta. A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ gbàgbọ́, a gbọ́dọ̀ ronúpìwàdà, a gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run ń ṣe kí a sì jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. Máàkù orí 14 ẹsẹ̀ 14 ló sọ bẹ́ẹ̀. Ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ yóò là, ẹnikẹ́ni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ohun tó Olúwa wí nìyí. Eléyìí gbọ́dọ̀ yé wa ká tó lè wọnú ìjọba Ọlọ́run tí ń ṣe ìjọba Kristi sọ pé ó ti dé, tí ń ṣe ìjọ rẹ̀. Ìgbésẹ̀ 5 tá a gbọ́dọ̀ gbé ni. Ẹ̀yin èèyàn wa nílé, ìjẹ́ ìjọba Kristi ti dé bí? Bẹ́ẹ̀ ni ìjọba Kristi ti dé ní ọjọ́ Pẹ́tíkọ́sì. A sì fún Pétérù ní kọ́kọ́rọ́ ìjọba Ọlọ́run. Ó lẹ́ni àkọ́kọ́ tó kọ́ wàásù ìrere náà tí 15 kan wọnú ìjọba Ọlọ́run tí wọ́n sì wọnú ìjọ. Eléyìí gbọ́dọ̀ yé wa. Kí ni Pétérù tilẹ̀ sọ ní ìwàásù àkọ́kọ́ tó kọ́ wàásù fáwọn ènìyàn? Nígbà tá a kíyèsí iṣẹ́ àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 34. Ó jẹ́ kí a mọ̀ níbẹ̀ pé ẹ jẹ́ kí ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájúdájú pé Jésù náà tẹ́yìn kan mọ́ àgbélébù àti fi jẹ Olúwa àti Kristi. Ẹsẹ̀ 37. Nígbà tí wọ́n gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n béèrè lọ Pétérù àtàwọn àpọ́sítélì yòókù pé ará, kí ni kí àwa kí ó ṣe? Ẹsẹ̀ 38. Pétérù dá wọn lóhùn, ó ní ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ohun tí Pétérù sọ nìyí. Ǹjẹ́ wọ́n ṣe àbí wọn ò ṣe? Wọ́n gbé ìgbésẹ̀ yẹn àbí wọn ò gbé ìgbésẹ̀ yẹn? Nígbà tá a dé ẹsẹ̀ 41 ó ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a baptisi wọn, a sì ka ìwọ̀n 15 ọkàn a kà á kún wọn. Bí àwọn èèyàn ṣe wọnú ìjọba Ọlọ́run nìyí, 15 ọkàn bí wọ́n ti wọnú ìjọba Ọlọ́run nìyí, tí wọ́n sì jẹ́ ẹ̀yà nínú ìjọ Kristi, ìjọ kan ṣoṣo tá a rí nínú Bíbélì, ìjọ kan ṣoṣo tí Kristi Olúwa wa tó gbé kalẹ̀, tí ò gbé òmíràn kalẹ̀ mọ́. Bí ìjọ ṣe bẹ̀rẹ̀ nìyí nínú Bíbélì. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 42 42, ó ní wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì, ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà. Ohun tí wọ́n ń ṣe nìyí. Nígbà tó wá wo ẹsẹ̀ 47 47, ó ní wọ́n yin Ọlọ́run, wọ́n sì ní ojú rere lọ́dọ̀ ènìyàn gbogbo, Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí à ń gbàlà. Ẹ wò, à ń yàn wọ́n kún ìjọ. Bí a ti ń yàn wọ́n kún ìjọ, àwọn tó bá wọnú ìjọ, àwọn náà ló wà nínú ìjọba Kristi, nítorí pé ẹyọ kan ni. Àdúrà wa sí Ọlọ́run àti ẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò fi òye rẹ̀ yé wa, yóò sì kọ́ wa ní ọ̀rọ̀ rẹ̀. Ẹ má sì jẹ́ ká gbàgbé, Jésù Kristi Olúwa wa sọ pé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Inú wa dùn àsìfògo fọ́lọ́run fún ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbọ́ ní wákàtí yìí. Tí ẹ bá ní béèrè láti béèrè tàbí ẹ ní ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tí ẹ ó pè wá sí nìyí: 080 57 444 902 tàbí 080 65 71 7023. Màá tutù pè fún wa: 080
08057444902 tàbí 08065717023. ẹ̀yin ènìyàn wa nílé, àlàáfíà Ọlọ́run àti ìbùkún rẹ̀ aláìlẹ́gbẹ́ yóò máa bá wa gbé bí a ti ń ṣàfẹ́rí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. ẹ má ṣe jẹ́ ká gbàgbé Jòhánù kejì ẹsẹ̀ 9, ó ní ẹnikẹ́ni tó bá rí kọjá tí kò dó nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. ẹni tó bá dó nínú ẹ̀kọ́ òní ó gba bàbá àti ọmọ. Olúwa yóò wà pẹ̀lú yín títí a ó tún fi re pàdé. Kí àlàáfíà àti dáǹdè Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.